ẹyẹ inú gbẹ́ èèrà inú ilẹ̀ ó mọ̀ pé ànábì Muhammad kò sí láyé mọ́ ṣùgbọ́n iṣẹ́ tí ànábì Muhammad tó ṣe òun ló wà láyé. játijàti lẹ́tẹ̀ ń ṣe ní online nǹkan tó tọ́ lẹ́tẹ̀ ń sọ ní online nǹkan tó yẹ kọ́ bá yín bẹ̀rẹ̀ ń ṣe ní online báwo lẹ ṣe ní í ṣìṣe báwo lẹ ṣe ní í ṣìṣọ. a ti sọ fún yín pé ẹ fọkàn balẹ̀ gbogbo àwọn tó wà nínú kí àáfàá wa kó jábọ́ gbogbo àwọn tó wà níbi kí àáfàá wa di ẹni yẹ̀yẹ́ gbogbo àwọn tó wà níbi pé kọ́mọ ológo kó wá sílẹ̀ ọlọ́run màmá yẹ̀yẹ́ wọn tó bá jẹ́ pé àáfàá yìí bá wà ń bẹ̀ ọ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní rí yẹ̀yẹ́ rárá. ẹ lérò pé bóyá ṣe lè ń sọ̀rọ̀ fáàrí tàbí pé ẹ fẹ́ máa gbéyìn fún ànábì Muhammad láì mọ̀ pé ṣe lè ń fira yín ṣẹ̀sìn ní ṣe lè ń fira yín ṣẹlẹ́yà. ẹ ò tẹ́ ẹ wò pé ẹná ọmọ kéwú ẹ ò tẹ́ ẹ wò pé ẹná ọmọ ẹ ò tẹ́ ẹ wò pé ẹná ọmọ ọmọ ẹ ò tẹ́ ẹ wò pé ẹníyàwó ẹ ò tẹ́ ẹ wò pé ẹníyàwó ọmọ tàbí ẹlọ́kọ ọmọ. ẹ̀yin àáfàá yìí ẹ ò tẹ́ ṣe làákàyè ṣé bẹ́ẹ̀ ṣe ń borí afẹ́fẹ́ jẹ́ ìṣòdà ẹnìkan wá ń ṣe dáadáa torí pé ẹni yóò ṣe játijàti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ wá ń ronú àti já wálẹ̀. wọ́n lè sọ pé iná mú lámbà tọ̀dọ̀ yín lẹ̀ ò fún mi lódù àwọn àfọyín lámbà ẹ wá borí afẹ́fẹ́ jẹ́ ẹ wá ń sọ játijàti lẹ́nu ẹ wá ń sọ rédèrèdè lẹ́nu òun nìyẹn very dark man ó lọ ságbo ẹ̀rọ ó lọ ṣe tẹ́sì tẹ́ sọ o ẹ ò páàsì o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ẹ má bá a like àwọn fọ́nrán wa ẹ má bá a comment kẹsì má bá a share ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run nǹkan tí à ń ké gbàǹjarè fún yín lórí ìrànlọ́wọ́ láti ra solar generator yìí láti lè máa fi power àwọn nǹkan tí a fi ń ṣe fọ́nrán yìí torí gbogbo wa láti mọ bí orílẹ̀-èdè Nàìjíríà wa bí ó ṣe rí nǹkan tá a ti ń ṣe kẹ̀ ní ìwọ̀n tí monetize àkáǹtì wa láti sọ pé bóyá a fẹ́ máa rí tọrọ kọ́bọ̀ ń bẹ kí a lè máa fún yín ní àwọn update lóríṣiríṣi bí ó ṣe ń lọ lọ́tún lọ́sì inú yín tó ti ń dùn lénìí lágbára Ọlọ́run bá inú yín ò ní bàjẹ́ tó bá di ọ̀la ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé ẹ ti mọ̀ pé tí a ò bá rí a ò ní sọ tí a bá tẹ́ gbọ́kẹ́ nìyí a ò ní wí lórí fọ́nrán kan tí ó lọ káàkiri lórí ìkànnì ayélujára kí n tó kọ́kọ́ sọ nǹkan kan náà ẹ jẹ́ ká kọ́ wo fọ́nrán yẹn níbi tí àáfàá yẹn ti sọ wípé ẹni tó bá lọ sọ sí màálù létí pé ànábì Muhammad ti kú onítọ̀hún yóò ní délé pé èsídà kí màálù kó fi ìwo kó fi yọ́ ní fún tàbí kí màálù kó kàn pa pátápátá ẹ wo fọ́nrán yẹn náà kí n tó sọ nǹkan kan nípa ìfọ́nrán náà rèé. ọba fẹ́ rí ìjà màálù ọba fẹ́ rí ìjà màálù wọ́n mú màálù létí báyìí kọ́ fà á létí kọ́ ní àná Muhammad ti kú. sọ fún màálù pé ànábì tá ń pè mú ọmọ ó ti kú wàláì tó bá délé jọ́nà ọlọ́run lọ́la. ṣé ẹ ti rí fọ́nrán yẹn kí n tó wá fi àwọn fọ́nrán tí àwọn èèyàn wa kan tí wọ́n lọ ṣe ó sọ sí i létí pé ànábì Muhammad ti kú
tí màálù ò tẹ̀ ṣe kankan fún ẹni yẹn. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn wa wípé bàbá tàbí àáfà tó sọ wípé tí èèyàn bá lọ sí agbo ẹran tó bá lọ sọ wípé ànábì ti kú sí etí màálù yẹn, ṣé kì í ṣe pé àáfà yìí pẹ̀lú àwọn tí wọ́n ń dìtẹ̀ mọ́ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, tó bá jẹ́ pé àáfà yìí bá wà nínú wọn, a ti sọ fún yín pé ẹ fọkàn balẹ̀, gbogbo àwọn tó wà nínú kí àáfà wa kó jábọ́, gbogbo àwọn tó wà níbi kí àáfà wa di ẹni yẹ̀yẹ́, gbogbo àwọn tó wà níbi pé kọ́mọ ológo kó wá sílẹ̀, Ọlọ́run máa yẹ̀yẹ́ wọn tó bá jẹ́ pé àáfà yìí bá wà ń bẹ̀. Tí ìbẹ̀rẹ̀ sí ní rí yẹ̀yẹ́ rárá, torí wípé ọtí ẹ̀ máa wà ń bẹ̀ ni, tí wọ́n bá ṣe títa gbangba wọ́n á máa ṣe sí kọ̀rọ̀. A sọ fún yín pé tí ẹ bá mọ kéwú tàbí tí ẹ bá kọ́ kéwú débì kan tọ́lọ́run wá gbà fún yín tí ẹ ò lè lọ lé kéwú kẹ́ẹ̀kẹ́ já dáadáa, ẹ lọ sọ́dọ̀ àáfàá wa kó kọ́ yín kéwú, torí pé gbogbo nǹkan tẹ́yìn àáfàá tó kù díẹ̀ káàtó fún yìí tẹ́ ẹ̀ ń ṣe ní ọ̀nláìnì yìí, ẹ lérò pé bóyá ṣe lẹ̀ ń sọ̀rọ̀ fáàrí tàbí pé ẹ fẹ́ máa gbé yìí fún ànábì Muhammad láì mọ̀ pé ṣe lẹ̀ ń fira yín ṣẹ̀sìn níṣe lẹ̀ ń fira yín ṣẹlẹ́yà. ẹ̀ ń sọ lẹ́nu ẹ̀ tún wá ń sọ bódìlì pé kéèyàn kọ́ lọ ságbo ẹran kọ́ lọ sọ̀rọ̀ sí màálù létí kó sọ fún pé ànábì Muhammad ti kú. ẹyẹ inú gbẹ́ èèrànú ilẹ̀ ó mọ̀ pé ànábì Muhammad kò sí láyé mọ́, ṣùgbọ́n iṣẹ́ tí ànábì Muhammad tó ṣe òun ló wà láyé. nígbà tí ẹyẹ inú gbẹ́, àwọn ẹyẹ tá à ń sìn lé, àwọn èèrànú ilẹ̀, àwọn ẹ̀ka, àwọn labalábá tó bá mọ̀ pé ànábì ò sí láyé mọ́, kí wàá ní ti màálù tó wà ní mọ̀ pé ànábì ò sí láyé mọ́. abẹ ní òpó àwọn màálù náà wọn ń bára wọn sọ̀rọ̀, ṣé wọn ń gbóhùn ra wọn. tẹ́ wá ń sọ ó yẹ a sọ fún yín pé ẹ̀yin àáfàá yìí kí ó tó di pé máa jáde sórí ayélujára tàbí bá ti ké fóònù síwájú yín báyìí tẹ́ ẹ ti rí pé àwọn èèyàn rí kọdù yín tó tẹ̀ ti fún yín máìkì, nǹkan tí yóò tọ́ ló máa jáde lẹ́nu yín, játijàti jábàjàbá ló máa jáde lẹ́nu yín. ibo lẹ ti rí yẹn kà tí àwòrán kọ sí wípé tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ màálù ọ̀dọ̀ ẹranko kan tẹ́ ẹ bá sọ sí létí nípa nàbí ti kú, ó máa bínú, ó máa fi ẹ̀yin àáfàá yìí ẹ̀ tẹ̀ ṣe làákàyè, ṣé bẹ́ẹ̀ ṣe ń borí afẹ́fẹ́ jẹ́ ìṣódà. ẹnìkan wá ń ṣe dáadáa torí pé ẹni yóò ṣe játijàti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ẹ wá ń ronú àti já wálẹ̀. tó bá jẹ́ pé ẹnìkan ló bá sọ irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, tó bá pẹ́ ẹnìkan ló bá sọ, ẹ ti mọ ọkọ tẹ́ máa ṣe fẹ́ nìyẹn, ẹ ti máa orí láti múmbàrí kan sí múmbàrí kan lẹ́tí máa sọ káàkiri. láàrin ọ̀wọ́n tẹ́ jọ pẹ́ jọ wà, ẹni mẹ́rin ló jáde tó sọ̀rọ̀ sí pé ẹgbẹ́ ọ̀rọ̀ tá a fa ìsọ̀ sọ̀rọ̀ tó sọ ìṣóníláárí, ẹ wá borí afẹ́fẹ́ jẹ́, ẹ wá ń sọ játijàti lẹ́nu, ẹ wá ń sọ rédèrèdè lẹ́nu. òun nìyẹn very dark man, ó lọ ságbo ẹran, ó lọ ṣe tẹ́sì tẹ́ ẹ sọ o, ẹ ò páàsì o. ọba bẹ́ẹ̀ rí ìjà màálù, ọba bẹ́ẹ̀ rí ìjà màálù, wọ́n mú màálù létí báyìí kọ́ fà á létí kọ́ wá ní àná Muhammad ti kú. sọ fún màálù pé ànábì tá ń pè mú ọmọ ó ti kú. wàláì tó bá délé jọ́nà ọlọ́ọ̀lọ́lọ́ wọ́n sọ sétí màálù pé àná Muhammad ti kú. ọmọ tí jẹ́ Muhammad rẹ̀. nínú àwọn adábàá kan tí ọmọ bá ànábì kú ni màálù wa. níjọba ọba wí sí létí ọ̀dà nǹkan máa ń jọ́nà. sáyẹn tó wí lọ́ba màálù kọ̀ọ̀kan mú etí rẹ̀ báyìí pé àná Muhammad ó ti kú má wí ìdúbà náà lọ. ẹ wá ànábì dáadáa o. Get up. Come this side.
Ànábì Muhammad ti kú. No be lie. Get the cow too. Go back. Ànábì Muhammad ti kú. Ànábì Muhammad ti kú. Go back again. Bless you. Ànábì Muhammad ti kú. Which time di ẹ ti máa ń parọ́ jù àwọn ẹ̀yà àfà ẹ ti máa ń parọ́ jù ẹ má máa parọ́ mọ́ kò dáa ẹ má máa parọ́ mọ́ kò dáa mo ti sọ fún màálù náà pé Ànábì Muhammad ti kú kò ṣe nǹkan kan fún mi Ànábì Muhammad ti kú Puba make they show them too make you no be as if Ànábì Muhammad ti kú remo dey go. Àáfà kan tún wá ṣe ní àwọn àáfà yín náà àáfà tí ó bá yín sí ibi rádaràda tí ó bá yín sí ibi rédèrèdè ọ máa ṣe. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọba tó ránṣẹ́ ti ká o kọdìmáàtà Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ti kú aṣáájú ẹ̀dá baba Fatima sallallahu alayhi wa sallam. Màálù kò máa fi wo fún ọ lórí kò máa fi wo fún wọn fún irú ayé wo gọgọgọ lẹ wá wáyìí tẹ́bàtẹ̀wà mọ kéwú mọ́ tàbí tójú yín bá ti wá ń ṣe bìlàbìlà tí ẹ ò tiẹ̀ wà ríran dáadáa ṣébi játijàti tẹ́ wá ń ṣe ní ọ̀nláìnì ló wá dáa ẹ ò tẹ́ wò pé ẹná mọ kéwú ẹ ò tẹ́ wò pé ẹná mọ ẹ ò tẹ́ wò pé ẹná mọ ọmọ ẹ ò tẹ́ wò pé ẹníyàwó ẹ ò tẹ́ wò pé ẹníyàwó ọmọ tàbí ẹlọ́kọ ọmọ ẹ wá ń bọ̀ wọn ọmọ yín lójú jẹ́ ṣé ká sọ pé ẹ mọ kéwú tọ̀ wọ́n ni tàbí ká sọ pé wíníwíní inú ẹ ló pọ̀ jù lẹ́ẹ̀mọ́ mọ́ ibo lẹ ti rí o nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣẹ́ṣẹ́ tí àkọlẹ̀ ti rí àbínú Kùránì lẹ ti rí ẹ jẹ́ lọ́wọ́ àbí kòjókò jẹ́ sí kẹ́ ẹ gbà fọwọ́ tó lọ́hún gbà fún òun mo jẹ́ kọ́kọ́ béèrè pé ṣáfà yóò sì náà wọn tó ń takò máa mú ṣá. torí pé kò fẹ́ yé wa sí játijàti lẹ́tẹ̀ ń ṣe ní online nǹkan tó tọ́ lẹ́tẹ̀ ń sọ ní online nǹkan tó yẹ kọ́ bá yín bẹ̀lẹ̀ ń ṣe ní online báwo lẹ ṣe ní ṣìṣe báwo lẹ ṣe ní ṣìṣọ. ẹ̀wọ̀n kan tá ẹ sọ yìí kọ́ mu àná kó lọ sọ́dọ̀ màálù kó sọ pé Ànábì ti kú kò sí kọ́ta tí màálù fẹ́ ṣe fún. tó bá sì wà lágbo o tó bá gbé ọ̀rẹ́ lẹ́nu kọ́ lọ tó bá sì wà lágbo tí wọ́n ò tí mú lọ síbi tó sọ pé ibi tó ti fẹ́ pa fún tó fẹ́ pa fóòkù tàbí kò mọ tàbí freedom kankan ó ti mọ̀ pé òun ti gbọ́jọ́ kú nìyẹn ọ̀ lè ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lágbo ẹran kí ló fẹ́ ṣe fún ẹ̀rọ ni ẹ̀ kó lọ síbẹ̀ kó lè sọ pé iná mú lámbà tọ̀dọ̀ yín lẹ̀ ò fún mi lódù àwọn àfọ onílámbà nìyí ẹ mọ kọ̀ọ̀kan nù kéwú ẹlẹ́wàbí kan jókòó sí ẹlẹ́mọ̀ àgbà tí àlàlẹ́ lọ́dọ̀ ọmọ inú yín tó gùdù jù yín lọ. ẹ̀yin èèyàn wa ẹ̀wọ̀n lẹ ti rí yẹn o ojú àwọn ará bí nìyẹn o ojú wọn lẹ ti rí díẹ̀díẹ̀ náà o tọ́lọ́run bá sọ pé òun dé ó dé náà nìyẹn kò ní bàjẹ́ fẹ́ yin èèyàn wa tẹ́ ẹ̀ ń wà ní ilé Òkodoro Yorùbá tẹlifíṣàn ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ẹ sì fi wá sọ́kàn lágbọ́ Ọlọ́run á bùkún fún yín ká lè ra solar generator yìí ká lè máa fún yín ní update bí ó ṣe ń lọ Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.